àìsàn tí ń ṣe ọpọlọ ọmọ mi o, ẹ̀yin abiyamọ ayé ẹ gbà mí. Ìyá Two-Face Idibia. Ẹ kú ìrọ̀lẹ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Rose Idibia. Nítorí omidan Natasha Osawaru ní ìpínlẹ̀ Edo ni mo ṣe fídíò yìí o. Mo sì ń ké pe gbogbo abiyamọ ayé tó wà ní Nàìjíríà láti bá mi bẹ̀ kó fi ọmọ mi Two-Face sílẹ̀. Ìgbéyàwó ọmọ mi ṣẹ̀túká ni, kò sì dàbí pé ọpọlọ rẹ̀ dá pé lásìkò yìí. Wọ̀nyí ni díẹ̀ nú àwọn ọ̀rọ̀ tí màmá àgbàlagbà kan, abilékọ Rose Idibia, tó bí gbajúgbajà òǹkọrin tàkasúfèé ni Innocent Idibia tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí Two-Face tàbí Two-Baba, sọ nínú fídíò kan tó fi sórí ìkànnì ayélujára ní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 yìí. Látàrí awuyewuye tó ń jà rìn lórí ìgbéyàwó ọlọ́jọ́ pípẹ́ tó forí sánpọ́n láàrin Two-Face àti aya rẹ̀ Annie Macaulay, àti bí ọkùnrin náà ṣe ṣàdédé bọ́ síta tó sì kéde pé òun ti rí olólùfẹ́ míì tóun fẹ́ fi ṣaya ní tòun. Kì í ṣe pé òun ti rí nìkan, kódà òun ti dẹnu ìfẹ́ kọ̀, ó sì ti gbà fóun. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àfihàn rẹ̀ nínú fídíò kan tí Two-Face àti aṣòfin Natasha Osawaru yà nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ẹ ó rántí pé ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni Two-Face Idibia kéde pé òun ti pínyà pẹ̀lú Annie Macaulay. Ó ní ìgbéyàwó àwọn ò látúnṣe mọ́, kálukú sì ti lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n kò ju ọ̀sẹ̀ kan sí méjì lẹ́yìn èyí, lásìkò táwọn olólùfẹ́ wọn sì ń ṣe kàyéfì ohun tó lè da ìgbéyàwó wọn rú pátápátá bẹ́ẹ̀, ní Two-Face Idibia tún yọ gọ̀ǹbòrò sórí Instagram rẹ̀ láti kéde pé òun fẹ́ fi Honorable Natasha Osawaru, tí í ṣe ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ṣaya. Ó ní káwọn èèyàn bá òun bẹ̀bẹ̀ kí omidan náà kó gbà fóun. Ìkéde náà da orí ìtàkùn ayélujára rú látàrí báwọn olólùfẹ́ tọkọtaya tó kó ara wọn sílẹ̀ yìí ṣe gbaná jẹ, tí wọ́n sì kọminú lórí ìgbésẹ̀ òǹkọrin African Queen yìí. Wọ́n lóhun tó ṣe náà ló kù díẹ̀ káàtó. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé níṣe ló mọ̀ọ́mọ̀ kojú ìyàwó àti kékeré rẹ̀ sórun alẹ́ torí àti lè fẹ́ ìyàwó tuntun. Wọ́n ní ìwà ọ̀dàlẹ̀ ló hù, kì í ṣe ìwà ọmọlúàbí rárá, bó tilẹ̀ jẹ́ pé àwọn díẹ̀ kan ń kí ikú oríire fún ìgbésẹ̀ rẹ̀ náà. Bí awuyewuye ọ̀hún ṣe wá ń gbóná girigiri lórí íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ làwọn kan ń béèrè pé kí làwọn mọ̀lẹ́bí Two-Face ń wò lásìkò yìí tí wọn ò fi lè dá sí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀. Wọ́n ní kò yẹ káwọn èèyàn rẹ̀ ó mọ wo ọkùnrin náà níran pẹ̀lú ìgbésẹ̀ àbádì tó ń gbé láti fẹ́yàwó tuntun ọ̀hún. Bóyá òkútọ́ ọ̀rọ̀ yìí ló jó dé ọ̀dọ̀ màmá Two-Face tí màmá àgbàlagbà náà fi bọ́ síwájú kámẹ́rà láti sọ èrò rẹ̀ lórí ìwà tí ọmọ rẹ̀ hù ọ̀hún. Màmá náà ní òun ò faramọ́ ìgbésẹ̀ Innocent Idibia ọmọ òun, àti pé ó hàn gbangba pé àárẹ̀ ti ń ṣe é. I'm calling on all mothers in Nigeria to help me beg her to release or to free my son. My son is going through a divorce process and he's clearly not in his right senses. Gbogbo ìgbésẹ̀ àti ọ̀rọ̀ tó ń sọ lásìkò yìí kò sì sí ní ìbámu pẹ̀lú làákàyè rẹ̀. Ó lóun mọ ìwà ọmọ òun dáadáa, torí ẹ̀ ń lòun ṣiṣẹ́ ké gbàjarè pé káwọn èèyàn ràn òun lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀, àti bí ọpọlọ rẹ̀ ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí ó rí bákan. Màmá náà ní òun rawọ́ ẹ̀bẹ̀ sí Natasha láti tú ọmọ òun sílẹ̀ kó má ṣe gbà fún un láti fi ṣaya rárá, àti pé ó jọ pé oògùn abẹnugọ̀ngọ̀ ni wọ́n fi de Two-Face mọ́lẹ̀, pẹ̀lú bí Natasha ṣe fi ìlẹ̀kẹ̀ kan báyìí sí ọrùn àti ọwọ́ ọmọ òun nínú fídíò fẹ́ kọ̀kọ̀ tí wọ́n fi léde. Ìyá Two-Face Idibia ní họ́wù bó bá tiẹ̀ jẹ́ pé àtúnṣe ò sí lórí ìgbéyàwó tó forí sánpọ́n tó sì pọn dandan fún Two-Face láti fẹ́yàwó mẹ́rin. Ohun tó bójúmu ni kí atẹ́gùn tiẹ̀ sì fẹ́ sí ìpínyà tó wáyé láàrin òun àtaya rẹ̀ àkọ́kọ́ tó tún ti fẹ́ gbé ìyàwó míì, gẹ́gẹ́ bó ṣe sọ. Two-Face ò tí ì fèsì lórí ọ̀rọ̀ tí màmá rẹ̀ sọ yìí o, àmọ́ ọ̀pọ̀ àwọn tó wo fídíò màmá náà ni wọ́n gbóṣùbà káre láì fún un. Wọ́n sì pàrọwà pé kí Two-Face Idibia ó gbọ́ràn sí màmá rẹ̀ lẹ́nu nítorí èèyàn ìkánjú lábẹ́ ẹ̀gbóná, gẹ́gẹ́ bí òwe Yorùbá ti wí. We must settle this thing tonight, yeah. Make me catch these feelings for life, yeah. And if I tell you they make you fail, oh, make you know it's time what to do like so. Hey, if I didn't know this go, hey, this love, 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 Olúwatósìn Adéwuyì ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.